tìrí ogun ọlọ́run àdìmúlà gbẹ́rà ńlẹ̀ òdìdé. Ojú ti mọ́ ẹ jẹ́ kí n kí Onirisa. Kábíyèsí o, kábíyèsí o, mo yíká ọ̀tún o, mo yíká òsì, mo yíká ìṣẹ̀báyé, mo forí balẹ̀ fún Onirisa. Ọba ẹni ìtàn Adéyẹyè Babátúndé Ògúnwùsì ọ̀dọ́dọ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ́dọ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ́dọ́ ẹlẹ́ẹ̀kejì o. Ìbà lóde tòde o, àyọ̀fẹ́ mo rí ìbà lọ́wọ́ Ọlọ́run ọba, èmi mo rí ìbà lọ́dọ̀ ọba Onírìṣà. Ọlọ́fin àdìmúlà Oòduà orí adé ní bàbá, ẹ má bínú pé mo bá yín lóye, mo pe yín lórúkọ. Ó kọlà fi pé ládéládé, bàbá mi o, ọ̀dọ́dọ́ o, àrólé odúdú àgùnfún níní. Mo súnmọ́ máa lẹ́fẹ̀ẹ́ méje, mo jìnnà sọ́ba lẹ́fẹ̀ẹ́ mẹ́fà. Ọgbà àgbọ̀gbà fi lọ́ba ń pa, n ò lórí àfin rárá o. Èyí ló jẹ́ forí balẹ̀ lọ́dọ̀ bàbá mi Onírìṣà. Ọba ẹni ìtàn Babátúndé Ògúnwùsì ọ̀dọ́dọ́ o, ọ̀dọ́dọ́ ẹlẹ́ẹ̀kejì, mo kí ọ dáadáa bàbá mi. Zurich Homes ló ní mọ̀ pé o, báwo olúkọ́ kó jíire, bó bá wù Àrẹ̀sà kó jíire, bọ́lọ́dé ayé bá ti jíire, bí ọ̀dọ́dọ́ ẹlẹ́ẹ̀kejì bá ti jíire, àbùṣe ti bù ṣe. Àrólé Odùduwà nìyá o, ọmọ Odùduwà lọ̀dọ́dọ́ o. Mo kí ìjòyè lọ́tún, mo kí ìjòyè lósì, mo kí gbogbo onífẹ̀ẹ́ olùdáyé pátá níbi ojúmọ́ ti gbé mọ́ wá. Mo kí orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Onírìṣà, ọba Babátúndé Adéyẹyè Ògúnwùsì, Zurich Homes náà ní kí n máa ké sí ọ. Ọlọ́fin àdìmúlà Oòduà ọ̀dọ́dọ́ ẹlẹ́ẹ̀kejì, ọ̀dọ́dọ́ fìdí pọ̀ mọ́lẹ̀ ní ọ bàbá mi. Kábíyèsí forí adé o, kábíyèsí forí adé o, ó ní délé bàbá tẹ̀yìn o. Ta ni mí tí mò ń kórí adé? Ta ni bàbá mi tí mò ń kí ọ̀dọ́dọ́ ọba Ògúnwùsì? Ọlọ́fin àdìmúlà Oòduà ọmọ wúrọ̀ ọlá, èmi mọ̀lẹ́ àwọn bàbá yìí. Onírìṣà o, Onírìṣà, ọmọ yìí tí ogun, ọmọ ìtìlú ogun, ọmọ òtítì àrìnkílẹ̀ máa mi tìtìtì. Bàbá mi olówó olẹ́wà òkun wáṣẹ lẹ́nu Ọọ̀ni àgbáyé o, ọba gbogbo àwọn ọba tí ń bẹ lágbàáyé pátá, mo kí ọ. Wọ́n bí oníbèjè mẹ́rìndínlógún, olúbèrèsèrèbé lómi jẹ́. Ọ̀dọ́dọ́ àfìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ ní bàbá tó bí ọ lọ́mọ, bàbá rẹ̀ tí wọ́n fi ìdí ọ̀bẹ jálẹ̀ nílé yìí. Ọmọ inú rẹ̀ bí o,
bí ọ.